wá wojú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n jẹ́ afurasí ajínigbé agbébọn èyí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti rán àwọn 3 nínú wọn lọ sí iwájú ilé ẹjọ́ láti lọ gba ìdájọ́ tó yẹ lẹ́nu adájọ́. Àwọn ajínigbé tó jí wa gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń fọ aṣọ èyí tí a wọ̀ débẹ̀, kì í ṣe wípé wọ́n kó aṣọ wá bá wa o. Ọ̀kan lára àwọn olùkọ́ èyí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ni ó sọ̀rọ̀ yìí léde fún gbogbo aráyé láti gbọ́. Ẹ wá gbọ́ làbárè bí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà bí wọ́n ṣe dóòlà àwọn 9 kan kúrò ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Katsina. Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́, níbi ibo gẹ́gẹ́ ló ti ṣẹlẹ̀, báwo ni àwọn ajínigbé ọ̀hún báwo wọ́n ṣe sùn gbẹ̀ngbẹ̀ tí wọ́n wara ro èyí tí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà fi ráwọ́ tó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ni ó ní tì fún tẹ̀dọ̀ rẹ̀ lọ́wọ́. Bí mo bá di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, gbogbo ojú òpópónà èyí tí wọ́n sọ ní orúkọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀ pátápátá ni màá fagilé tí màá sì sọ wọ́n ní orúkọ mìíràn. Ọmọyẹlé Sowore ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ní àná. Gbogbo wa la kúkú máa ń gbà ládùúrà wípé kí Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ ṣe, káyé má sì ti ibi iṣẹ́ èyí tí a ṣe káyé má ti bẹ̀ mú wa. Olùkọ́ kan rèé èyí tí ó lu ọmọ pa ní ìpínlẹ̀ Anambra èyí tí àwọn ọlọ́pàá ń wá báyìí. Wọn ò tí ì rí olùkọ́ náà ṣùgbọ́n wọ́n ti ń dọdẹ láti rí olùkọ́ ọ̀hún. Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe gbẹnu tán mọ́ olùkọ́ ọ̀hún lọ́wọ́? Ẹ fàpèrè lédìí kí ẹ máa bá ìròyìn yìí bọ̀. Ilé ẹ̀kọ́ gíga fásitì kan ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ wípé kí olùkọ́ kan kí ó lọ rọ́kún nílé látàrí fọ́nrán èyí tí ó ń lọ lórí ayélujára níbi tí ẹni tí ó jẹ́ olùkọ́ ọ̀hún ti ń ṣe kò tọ́ pẹ̀lú akẹ́kọ̀ọ́ kan nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ní ọjọ́ Ẹtì àná tí í ṣe ọjọ́ 17 oṣù keje ọdún 2026 ni wọ́n ti rán àwọn afurasí agbébọn ajínigbé apanilẹ́kúnjayé tó ń domi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí a tún mọ̀ sí báńdíìtì èyí tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ti fi ojú wọn ba ilé ẹjọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ní orúkọ wọn jẹ́ Abdulrazak Umar, Yunusa Musa àti Shamsu Adamu Sani. Àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ni wọ́n ti wọ́ lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó ní ṣe pẹ̀lú ìdàlúrú, ìjínigbé, bíba àwùjọ jẹ́ pẹ̀lú ìròyìn òfegè àti pípera wọn ní ohun tí wọn ò jẹ́ tó fi mọ́ wíwakùsà lọ́nà àìtọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ni wọ́n wá láti agbègbè Súlèjà ní ìpínlẹ̀ Niger èyí tó sì ti farahàn níwájú ilé ẹjọ́ tó ga ní ilẹ̀ wa Nàìjíríà tó wà ní ìlú Àbújá lórí ẹ̀sùn wípé wọ́n lọ sí ilé ẹ̀kọ́ kan níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n lọ jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí níbàámu pẹ̀lú ìwé ẹ̀sùn wọn. Omar, ẹni tí àwọn ènìyàn túmọ̀ sí Abu Khalifa tàbí Abu Khalid, Musa, ẹni tí àwọn ènìyàn tún mọ̀ sí Yunusa bin Musa, àti ẹnìkẹta wọn tí àwọn ènìyàn mọ̀ sí Sani tí ìnagijẹ rẹ̀ tún jẹ́ Abu Itsa. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni ó fi ẹ̀sùn kàn wọ́n wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú àwọn mìíràn ni wọ́n lẹ̀dí àpòpọ̀ láti oṣù kínní ọdún 2026 tí a wà yìí wọ oṣù karùn-ún ọdún 2026 tí a wà yìí láti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ gbé tó sì lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad Sani, Jibril Muhammad àti Ibrahim Kabar tí àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún sì ti fẹsẹ̀ fẹ́ báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì wá wọn. Àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ó lòdì sí ìwé òfin èyí tí ó ń tako ìgbésùnmọ̀mí àti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 2022. Àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún ni wọ́n sọ wípé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé tí wọ́n sì ń jẹ́ kí ìròyìn òfegè máa tàn kálẹ̀ láàrin ìlú àti wípé wọ́n tún ń ṣe àwọn ìkọlù mìíràn lábẹ́lé èyí tí ó lòdì sí abala ìwé òfin orí 26 ẹsẹ̀ kínní àti abala ìwé òfin orí 26 ẹsẹ̀ kejì tó fi mọ́ abala ìwé òfin orí 16 ẹsẹ̀ kínní ti ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń gbógun ti ìwà ọ̀daràn ti ọdún 2022. Ìjọba ni ó fi ẹ̀sùn kan àwọn èèyàn yìí wípé ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n tún lọ́wọ́ nínú
àjọ kan tàbí ẹgbẹ́ kan èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin tí wọ́n porúkọ ẹgbẹ́ ọ̀hún ní Darussalam tí wọ́n tún ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ka ti Jama'atu Ansaru Muslimina fi Biladis Sudan tí wọ́n tún mọ̀ sí Ansaru, èyí tí ó jẹ́ ẹgbẹ́ kan tó jẹ́ alákatakítí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí ó sì lòdì sí ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ní orílẹ̀-èdè Nàìjíríà sí abala ìwé òfin orí 25 ẹsẹ̀ kínní ti ìwé òfin èyí tó ń gbógun ti ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ wọn àti ẹ̀sùn èyí tí wọ́n kà sí wọn lọ́tọ̀ọ̀tọ̀, Omar ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n jẹ́ ajínigbé agbébọn apanilẹ́kúnjayé tó ń domi àlàáfíà ìlú rú ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti orí ẹ̀rọ agbagbe ti WhatsApp, pẹ̀lú bí ó ṣe ṣí ojú òpó kan tí ó pè ní The Oneness of Allah is the Foundation of Peace. Ìyẹn ni wípé ìṣọ̀kan nínú Ọlọ́run Allah ní ìpilẹ̀ṣẹ̀ àlàáfíà láwùjọ, èyí tó sì jẹ́ kó di mímọ̀ pé irúfẹ́ ẹgbẹ́ yìí àti ojú òpó yìí ni ó lòdì sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó ń tako lílo ojú òpó lọ́nà àìtọ́, ìyẹn abala 18 ìwé òfin ọ̀hún ti ọdún 2015. Bákan náà wọ́n tún fi ẹ̀sùn kan Omar wípé ó ń ṣe ìwakùsà lọ́nà àìtọ́ ní agbègbè Chaza níjọba ìbílẹ̀ Suleja ní ìpínlẹ̀ Niger láàrin ọdún 2024 sí ọdún 2026, èyí tí ìwé ẹ̀sùn ọ̀hún sì lòdì sí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí orí 8 ẹsẹ̀ B, èyí tí ó ń gbógun ti wíwakùsà ní ọ̀nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n tún fi ẹ̀sùn kan àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún wípé wọ́n tún lẹ̀dí àpòpọ̀ láti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Wọ́n ti wá fi ojú àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ba ilé ẹjọ́, èyí tí ilé ẹjọ́ ọ̀hún sì ti sún ìgbẹ́jọ́ wọn síwájú di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ń sọ̀rọ̀ wípé àwọn 8 ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọmọ ológun tó fi mọ́ àjọ DSS ní orílẹ̀-èdè wa Nàìjíríà sọ wípé àwọn ráwọ́ tó báwo ló ṣe jẹ́ wípé ènìyàn 3 ni wọ́n fi ojú wọn hàn, ibo ni àwọn 5 yòókù, ibibo ni wọ́n wà, àti wípé kí ló dé tó fi jẹ́ wípé ìjọba ò fi ojú àwọn 8 ọ̀hún hàn lójú ẹsẹ̀ nígbà tí wọ́n ráwọ́ tó wọn. Kí ló dé tó fi jẹ́ wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan èyí tí wọ́n ráwọ́ tó wọn ni wọ́n wá fi ojú àwọn 3 hàn dé tí wọ́n sì wọ́ wọn lọ sí iwájú ilé ẹjọ́. Níbo làwọn 5 tó kù wà? Èyí ni àwọn ọ̀rọ̀ tó ń jẹ jáde láti ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ìròyìn ọ̀hún tó lu fọ́tò síta wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti wọ́ àwọn afurasí agbébọn ajínigbé apanilẹ́kúnjayé tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́. Olùkọ́ kan èyí tí ó wà lára àwọn olùkọ́ èyí tí wọ́n dóòlà nínú ìwà ìjínigbé èyí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 láti ọwọ́ àwọn agbébọn apanilẹ́kúnjayé ní agbègbè Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yawọta nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti jẹ́ kó di mímọ̀ pé gbogbo awuyewuye èyí tí ó ń lọ lórí wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n wọ aṣọ tó mọ́ ni ó ní ṣe pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún bí wọ́n ṣe máa ń bá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún fọ aṣọ wọn lóòrèkóòrè, àti àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà náà wọ́n máa ń bá wọn fọ aṣọ wọn lóòrèkóòrè. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ìyẹn arákùnrin Zaccheaus Ọlátúndé ó sọ wípé àwọn tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún ni wọ́n máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti kẹ́fín wípé aṣọ àwọn ti dọ̀tí tí ó sì ti gíràn, èyí tí àwọn sì ti rùn ló máa ń mú kí àwọn agbébọn ọ̀hún kó máa bá wọn fọ aṣọ wọn. Wípé òun kàn sọ èyí láti fi ṣàfọ̀mọ́ awuyewuye èyí tí ó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé àwọn kan sọ wípé ìjínigbé ọ̀hún ni wọ́n ti là kalẹ̀, èyí tí àwọn eléyìnbó ń pè ní wípé wọ́n stage ẹ̀ ni, wípé eré orí ìtàgé lásán ni wọ́n ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Òun wá fẹ́ ṣàfọ̀mọ́ rẹ̀ wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré orí ìtàgé tàbí ẹ̀rín kéèké láìsí bàbá sàlá, wípé ìjínigbé yìí gangan ni ó jẹ́ ìjínigbé tó jẹ́ ojúlówó, nítorí pé àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún ni wọ́n ṣe àwọn bí ọṣẹ ṣe ń ṣojú tó fi di wípé wọ́n fi dẹ́mi àwọn olùkọ́ 2 légbodò. Tó bá jẹ́ wípé ṣe eré ni ṣé wọ́n máa dẹ́mi àwọn olùkọ́ 2 légbodò. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń sọ wípé àwọn ọmọ tí wọ́n dóòlà ọ̀hún ni wọ́n wọ aṣọ tó mọ́, àwọn ajínigbé yìí ló máa ń bá wọn fọ aṣọ nígbà tí wọ́n ti kẹ́fín wípé wọ́n rùn, àti wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ni wọ́n tún sọ wípé àwọn ọmọ ọ̀hún ni wọ́n tún wọ aṣọ lé tí a mọ̀ sí aṣọ ìbílẹ̀. Kí ló dé tó fi jẹ́ pàṣọ ìbílẹ̀ ni wọ́n wọ̀ tí wọn ò wọ aṣọ ilé ẹ̀kọ́ wọn? Ó tún jẹ́ kó di mímọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ kó di mímọ̀ pé kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n máa wọ aṣọ ilé, ìyẹn tó jẹ́ aṣọ ìbílẹ̀, kí wọ́n máa wọ̀ ọ́ ní gbogbo ọjọ́ Ẹtì láti wá fi ṣe ètò ẹ̀kọ́ wọn ní ilé ẹ̀kọ́. Bákan náà ni ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èyí ló mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kí wọ́n máa wọ aṣọ ilé
láti fi ṣe ètò ẹ̀kọ́ ní ọjọ́ ẹtì èyí tí wọ́n fi wá jí wọn gbé. Bákan náà ló tún fi kún wípé bó bá jẹ́ ṣeréṣeré ṣé wọn ò rí bí irùngbọ̀n àwọn ṣe kún bí irun òkété nígbà tí àwọn fi dé láti ọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé bí kì í bá ṣe wípé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n dá àwọn agbébọn ọ̀hún lọ́wọ́ kọ, wọn ò sọ wípé àwọn ò ṣe wọ́n ní ọṣẹ́ ju bí wọ́n ṣe wọ́n lọ. Èyí ni ó mú kí òun jáde láti wá ṣàfọ̀mọ́ àwọn ọ̀rọ̀ èyí tí ó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ìwà ìjínigbé ọ̀hún ni ó jẹ́ èyí tí wọ́n ti là kalẹ̀, èyí tó fi jẹ́ wípé eré orí ìtàgé ni. Ó sọ wípé rárá o, kì í ṣe eré orí ìtàgé, ìjínigbé yìí gangan ni ó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá ń wo ọ̀rọ̀ yìí síra wọn wípé ẹ̀yin sọ wípé wọ́n bá yín fọ aṣọ yín, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n jí gbé ní agbègbè Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ni aṣọ wọn gìràn tí wọ́n sì dọ̀tí látorí títí dé ìsàlẹ̀ tí kò sì sí ẹnikẹ́ni tó bá wọn fọ aṣọ wọn. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tún ti ń ṣe àkàwé àwọn ìjínigbé méjèèjì yìí lórí ọ̀rọ̀ tí arákùnrin tí í ṣe olùkọ́ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Zaccheaus Ọlátúndé èyí tí ó sọ tí wọ́n sì ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí tí ó ṣẹlẹ̀ ní agbègbè Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Làbárèrè pẹ̀lú bí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ẹ̀ka ti ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà tí a tún mọ̀ sí Fasanyama ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti dóòlà àwọn mẹ́sàn kan kúrò ní àkàtà àwọn ajínigbé. Bákan náà ni wọ́n tún dóòlà àwọn ẹranko ọ̀sìn tí ó jẹ́ 16 kúrò ní àkàtà àwọn ajínigbé, tó sì tún ti ráwọ́ tó àwọn ajínigbé mìíràn nínú ìṣẹ̀lẹ̀ èyí tí wọ́n ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Katsina níbàámu pẹ̀lú ọ̀gá àgbà fún ẹ̀ka ìfitónilétí ní iléeṣẹ́ ọmọ ológun ti ikọ̀ ti Fasanyama, ìyẹn ọ̀gágun àgbà Lieutenant Colonel Aliyu Danja ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ ẹtì àná tí í ṣe ọjọ́ 17 oṣù keje ọdún 2026. Ó jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ àwọn ọmọ ogun ti Fasanyama ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàráàrò èyí tí wọ́n sì wọ̀ yájà pẹ̀lú àwọn ajínigbé níjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina. Níbi ibẹ̀ ni wọ́n ti wọ̀ yájà pẹ̀lú àwọn agbébọn ọ̀hún pẹ̀lú ìtàpórógan ìbọn èyí tó mú wọn fi dóòlà àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀, nínú èyí tí a ti rí àwọn obìnrin 3, ọkùnrin 4 àti àwọn ọmọdé 2, èyí tí gbogbo wọn sì jẹ́ 9 tí àwọn tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún tí wọ́n sì fi ẹsẹ̀ fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti jí àwọn ẹni yìí gbé láti ọjọ́ 9 oṣù keje ọdún 2026 tó sì dọdẹ wọn wọ ojú òpópónà Tasfe sí Kuchere ní ìjọba ìbílẹ̀ Tasfe ní ìpínlẹ̀ Zamfara. Níbi ibẹ̀ ni wọ́n ti lọ dóòlà àwọn ẹni yìí lẹ́yìn ìgbà tí wọ́n jí wọn gbé ní ìpínlẹ̀ Katsina. Bákan náà níṣẹ́ ìwádìí mìíràn tún ṣàfihàn rẹ̀ wípé àwọn iléeṣẹ́ ọmọ ológun ti Fasanyama yìí ni wọ́n tún lọ sí ibùba àwọn tí wọ́n jẹ́ agbébọn dẹ́mẹ̀nì légbodò adàlúrú èyí tí wọ́n ti jí àwọn ohun ọ̀sìn gbé ní agbègbè kan ní ìpínlẹ̀ Katsina, èyí tí wọ́n sì dóòlà àwọn ohun ọ̀sìn ní agbègbè ọ̀hún tí ó sì jẹ́ ohun ọ̀sìn 16 níye ni wọ́n dóòlà kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún tí gbogbo ẹ̀ sì ti wà ní ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ọmọ ológun ní ìpínlẹ̀ Katsina. Bákan náà ni ẹni tó jẹ́ ọ̀gágun àgbà ọ̀hún ni ó tún jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn tí wọ́n gbà lé ọ̀hún ni wọ́n ti wà ní bárékè ológun ní ìpínlẹ̀ Katsina níbi tí wọ́n ti ń ṣe àlàyé ọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹranko èyí tí wọ́n gbà kalẹ̀ ní ọwọ́ àwọn ajínigbé ọ̀hún nínú wọn ni wọ́n ti rí àwọn màálù 4 àti àwọn àgùntàn 52 ni wọ́n ti gbàálẹ̀ yìí tí wọ́n sì ti wà ní àkàtà àwọn iléeṣẹ́ ọmọ ológun tí wọ́n sì máa yọ̀ǹda wọn fún àwọn ìjọba lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ ìwádìí ní orí rẹ̀. Bákan náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ ọmọ ológun ti Fasanyama ọ̀hún ni ó gbóríyìn fún ikọ̀ ọmọ ológun ọ̀hún fún jíjígìrì sí ojúṣe wọn àti ṣíṣe iṣẹ́ wọn ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìwà kíkanjú èyí tí wọ́n fi ń gbógun ti àwọn agbésùmọ̀mí apanilẹ́kúnjayé tí wọ́n jẹ́ ọ̀daràn ní agbègbè ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Bákan náà ni ikọ̀ Fasanyama tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn sì ní ìfarajì tó gúnmọ́ sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn èèyàn tó wà ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Ajìjàgbara ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti adíje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Action Congress
AAC Ọmọyẹlé Sowore ni ó ti jẹ́jẹ́ wípé bí òun bá fi lè dé orí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, òun yóò wọ́gi lé gbogbo orúkọ èyí tí wọ́n ti sọ àwọn iṣẹ́ àkànṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ìkan rẹ̀ nínú ìṣèjọba rẹ̀ bí òun bá fi lè wọlé ètò ìdìbò ní ọdún 2027 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, òun yóò wọ́gi lé gbogbo orúkọ ọ̀hún. Ó sọ ọ̀rọ̀ yìí jáde nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde ní ìkànnì ojú ìwé tí a mọ̀ sí Facebook rẹ̀ ní ọjọ́ Ẹtì àná nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ orúkọ ojú òpópónà márosẹ̀ Èkó sí Calabar, ìyẹn Lagos Calabar Coastal Highway ní orúkọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè wa Nàìjíríà, David Umahi, nígbà tí ó sọ wípé òun ti kàn sí àwọn ìkàn ní ẹ̀ka ohun amáyédẹrùn kòṣeémánìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn èèyàn tó jọ wà ní ìsọmọgbé rẹ̀ nínú iléeṣẹ́ ọba tó ń mójútó ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti wò wípé orúkọ wo ni yóò dùn fún ojú òpópónà márosẹ̀ yìí, èyí tí ṣe ojú òpópónà márosẹ̀ Èkó sí Calabar ni wọ́n fi pé bíríkótó tí wọ́n pé bíríkòtò tí wọ́n sì forí òkò sọ̀ọ́dún wípé kí wọ́n sọ orúkọ ojú òpópónà ọ̀hún ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu Coastal Highway, ìyẹn ojú òpópónà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ṣe ìkéde yìí ní Ọjọ́bọ̀ nígbà tó sọ di mímọ̀ nílùú Àbújá wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ní àfojúsùn láti ṣe ojú òpópónà márosẹ̀ ọlọ́gbọ̀nràngàndà yìí láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó láti bí ọdún 27 years tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, èyí tí ó sì jẹ́ kó di mímọ̀ pé àlá rere ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó wá padà wá sí ìmúṣẹ ni àwọn fi wò wípé kí àwọn sọ orúkọ ojú òpópónà márosẹ̀ ọ̀hún ní orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àti wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó tún ti buwọ́ lu ìfẹ́ lójú ojú òpópónà ọ̀hún pẹ̀lú ìlọgẹrẹgẹ oní ìwọ̀n kìlómítà 400, èyí tí ó fi jẹ́ kí ìwọ̀n kìlómítà ojú òpópónà ọ̀hún kó wọ 1,100 kìlómítà, ìyẹn 1,100 kìlómítà, èyí tí yóò gùn tí yóò sì fẹ̀ níbàámu pẹ̀lú ojú òpópónà Èkó sí Ìbàdàn. Ọmọyẹlé Sowore ni ó wá jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan tí ìjọba àpapọ̀ ń ṣe ọ̀hún ní òun ò rí sí wípé bóun ṣe máa sọ orúkọ àwọn ojú òpópónà ní orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn èèyàn tó wà nínú ìsọmọgbé rẹ̀ èyí tó jọ wà nínú ìṣèjọba rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé òun yóò pa orúkọ gbogbo àwọn ẹni yìí rẹ́ bí òun bá fi lè di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 2027. Bákan náà ni Sowore tún sọ wípé òun yóò wọ́gi lé ìdánwò JAMB èyí tí àwọn akẹ́kọ̀ọ́ máa ṣe láti wọlé ẹ̀kọ́ gíga. Bákan náà ni Sowore tún jẹ́ kó di mímọ̀ pé ilé ẹ̀kọ́ gíga ló yẹ kí ó máa mú àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n bá fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìdánwò oníwèé mẹ́wàá, lẹ́yìn ìgbà tí wọ́n bá parí tí wọ́n sì yege nínú ìdánwò oníwèé mẹ́wàá rẹ̀. Sowore ni ó tún jẹ́ kó di mímọ̀ pé òun yóò wọ́gi lé ìsìnrú-ìlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn National Youth Service Corps, bí òun bá di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, tí òun yóò sì rọ́pò rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ọlọ́dún méjì fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti lọ ṣe iṣẹ́ ọ̀hún. Sowore ni ó sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ kẹ̀yìn tó fi síta ní ọjọ́ Ẹtì àná lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Àgbọ̀n ti Ojú Ìwé tí a mọ̀ sí Facebook. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ń wá arákùnrin kan tó jẹ́ olùkọ́ èyí tí ó na ọmọ ọdún 12 kan tí ó sì ná títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ọmọ ọdún 12 yìí nílé ẹ̀kọ́ kan tó wà ní agbègbè Adazi-Ani níjọba ìbílẹ̀ Anaucha ní ìpínlẹ̀ Anambra. Níbàámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láabi náà, ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ló ti ń fa ojúwòye káàkiri ní ìpínlẹ̀ Anambra, èyí tó mú kí ìgbìmọ̀ ìṣàkóso tó ń bójútó àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Anambra tí wọ́n fi dá àjọ kan sílẹ̀ wípé kí ó lọ bójú wo iṣẹ́ ìwádìí lórí ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ní ilé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ igbákejì alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ACP Arizin Oruoru ni wọ́n jọ ṣe iṣẹ́ yìí tó sì ti ń wá arákùnrin tó jẹ́ olùkọ́ náà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga. Ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n fi
ẹjọ́ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Neni Police Division ní ìpínlẹ̀ Anambra wọ́n fi tó o létí ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2026 èyí tó sì jẹ́ kó di mímọ̀ pé lọ́gán tí iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n jí gìrì sí ọ̀rọ̀ ọ̀hún tó sì gbé ọmọ ọ̀hún lọ sí ilé ìwòsàn látàrí àwọn àpá tó ní lára rẹ̀. Nígbà tí wọ́n fi dé ilé ìwòsàn ni àwọn oníṣègùn òyìnbó jẹ́ kó di mímọ̀ pé ọmọ ọ̀hún ni ó ti padà ta tẹ́rù nípá èyí tó sì bẹ̀rẹ̀ sí ní yẹ ara ọmọ ọ̀hún wò kó tó di wípé wọ́n rí àwọn àpá ẹgba lóríṣiríṣi èyí tí ìkẹ́ngà tí ó sì jẹ́ kó di mímọ̀ pé ọmọ ọ̀hún ló padà gbẹ́mìí mì tí ó sì ti mú òkú rẹ̀ tí wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí láti lọ ṣe lọ́jọ́ láti lọ ṣe iṣẹ́ ìwádìí lórí ohun tó ní ṣe pẹ̀lú òkú ọmọ ọ̀hún èyí tó sì ti jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú àwọn àpá èyí tí wọ́n rí lára ọmọ náà ni ó ní ṣe pẹ̀lú wípé olùkọ́ kan ni ó lù ú nítorí pé àpá tí wọ́n rí lára rẹ̀ ni ó jẹ́ àpá ẹgba ṣùgbọ́n olùkọ́ ọ̀hún ni wọ́n ti wá ń wá báyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra sì ti jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò sakítí mápá láti rí dájú pé wọ́n rí ẹni tó jẹ́ olùkọ́ ọ̀hún èyí tó ti sá lọ wípé wọn yóò sì fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn wà fún dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra pàápàá jùlọ àwọn ọmọdé èyí tó wà ní ilé ẹ̀kọ́. Bákan náà ni ẹni tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ni ó tún jẹ́ kó di mímọ̀ pé bí àwọn ọmọ ìpínlẹ̀ Anambra bí wọ́n bá kẹ́fín wípé nǹkan kan tó ń lọ láàrin ìlú ni kò bófin mu ni kò bójú mu tí kò sì wetí gbọ́ tí ò sì wojú rí kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn jùlọ tàbí kí wọ́n pe nọ́mbà yìí 07039194332 07039194332 láti lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra bí wọ́n bá kẹ́fín ohunkóhun èyí tí ó lè dàbàrú ètò ààbò àti àlàáfíà àárín ìlú ní ìpínlẹ̀ Anambra. Ìṣàkóso ilé ẹ̀kọ́ gíga kan tó ní ṣe pẹ̀lú ìjọ ti Anglican tí wọ́n pè ní Paul University tó wà ní agbègbè Ọ̀ká ìpínlẹ̀ Anambra ni wọ́n ti sọ wípé kí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga náà ìyẹn Venerable Cornelius Eze wípé kó kọ́kọ́ lọ rọ́kúnlé náà nítorí wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe kò tọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún èyí tó sì sọ wípé ẹ̀sùn ọ̀hún ni ó ní ṣe pẹ̀lú jíjẹran sunkún sí pẹ̀lú obìnrin kan nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Eze ni ó jẹ́ olùkọ́ kan ní ẹ̀ka ìmọ̀ ti biology èyí tí ó sì wà ní ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ti òye àìtọwọ́dá àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ìyẹn tí a mọ̀ sí Faculty of Natural and Applied Science èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti sọ pé kí olùkọ́ ọ̀hún kó kọ́kọ́ lọ rọ́kúnlé náà títí tí wọn yóò fi ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Bákan náà ni ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ìyẹn ẹni ọ̀wọ̀ Gosplan Onukwofo ni ó sọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ ẹtì àná tí í ṣe ọjọ́ 17 oṣù keje ọdún 2026 tí a wà yìí wípé iṣẹ́ ìwádìí ni ó ti ń lọ lọ́wọ́ láti lè fi mọ̀ bóyá arákùnrin ọ̀hún ni ó jẹ̀bi lórí ọ̀rọ̀ ọ̀hún. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n fi ẹ̀sùn yìí kan arákùnrin yìí tí í ṣe olùkọ́ ọ̀hún ìyẹn arákùnrin Cornelius Eze wípé ó jẹran sunkún sí pẹ̀lú èèyàn kan nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù keje ọdún 2026 èyí tí fọ́nrán ọ̀hún sì ṣàfihàn rẹ̀ wípé ẹni tí ó jẹ́ olùkọ́ náà ni ó wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ èyí tí ó sì fo ojú fèrèsé tó fi bọ́lẹ̀ nínú ọ́fíìsì rẹ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún nígbà táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n fẹ́ já ilẹ̀kùn mọ́ lórí èyí tó sì rí nínú oko kan èyí tí ó sì wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ tí ó sì ń sá lọ lẹ́lẹ́lẹ́ kó tó di wípé wọ́n lọ fi ẹjọ́ ọ̀hún tó ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún létí. Ilé ẹ̀kọ́ ọ̀hún ló ti wá jẹ́ kó di mímọ̀ pé kí arákùnrin ọ̀hún kó kọ́kọ́ lọ rọ́kún nílé náà títí tí ìgbìmọ̀ tó ń ṣe iṣẹ́ ìwádìí lórí ìwà ìkóraẹni níjàánu àti ìwà ọmọnìyàn nínú ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọn yóò fi ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀. Bí ó bá wá jẹ̀bi wọn yóò gbé ìgbẹ́jọ́ kalẹ̀ bí ó sì jẹ̀bi wọn yóò gbé ìgbẹ́jọ́ kalẹ̀. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé kí àwọn ará ìlú kán má lọ máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri àárín ìlú kí wọ́n dúró títí tí ìgbìmọ̀ èyí tí wọ́n gbé iṣẹ́ ọ̀hún lé lọ́wọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà tí wọ́n yóò fi ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n bá ti parí iṣẹ́ ìwádìí ọ̀hún ni wọ́n yóò sọ ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n yóò fi tó àwọn ará ìlú létí bí ọ̀rọ̀ ọ̀hún bá ṣe jẹ́. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV.
ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088